kù dédé àsìkò yín gbogbo tí ẹ ti ń gbọ́ mi nílùú kò tàbí lẹ́yìn òde jẹ́ kí a gbàdúrà ayérayé nínú àwọn ọ̀run aṣẹ́yìn lọ́ba fún àánú àtojúre tí a rí gbà àdúpẹ́ tí ẹ kà wá mọ́ àwọn ará ẹ̀yọ kan lénìí àdúpẹ́ tí a tún rí ọjọ́ ẹtì mìíràn nínú oṣù kìíní ọdún 2024 àṣẹyìn lọ́ba nítorí ẹ̀yin ní èjìká tí ẹ gbé tí ẹ kò jẹ́ kí aṣọ kó jábọ́ lọ́rùn wa yín ní òpó tó ṣayé wa dúró agbẹ̀yìnga ẹ kò jẹ́ kílẹ̀ kó gbé wa mi àṣẹyìn lọ́ba nítorí gbogbo ẹtì nínú ayé wa lẹ́yìn olúwa mú kúrò a sì gbàdúrà pé gbogbo ohun tó tútù jẹ́ ẹtì nínú ayé wa nínú ọdún yẹn olúwa yóò palẹ̀ rẹ̀ mọ́ kúrò nínú ayé wa ní orúkọ jésù ọ̀rọ̀ yìí kò ní lòdì sí wa ní ọjọ́ ìdájọ́ nítorí tí a gbàdúrà orúkọ jésù lọ́wọ́ àmì orúkọ jésù ìwé ọ̀run ṣí tí a tẹ̀wọ́ olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ èní ọjọ́ ẹtì ọjọ́ kejìlá oṣù kínní àkòrí yóò dára apá kẹrin àkọ́sórí ìwé Mátíù orí ìkẹtàdínlógún ẹsẹ̀ ìkọkànlélógún Mátíù orí ìkẹtàdínlógún ẹsẹ̀ ìkọkànlélógún ṣùgbọ́n irú ẹ̀mí èṣù yìí kò ní lọ o bí kò ṣe nípa àwẹ̀ àti àdúrà nígbà tí a mú bíbélì kíkà wa bákan náà nínú ìwé Mátíù orí ìkẹtàdínlógún ẹsẹ̀ ìkẹrìnlá títí dé ẹsẹ̀ ìkọkànléníogún nígbà tí wọ́n sì dé ọ̀dọ̀ ìjọ ènìyàn ọkùnrin kan sì tọ̀ wọ́n wá ó kúnlẹ̀ fún un ó wí pé olúwa ṣàánú ọmọ mi nítorí ó ní wárápà ó sì ń joró gidigidi nígbà púpọ̀ ni máa ń gbé sínú iná àti nígbà púpọ̀ sínú omi mo sì mú tọ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá wọn kò sì lè mú lára dá jésù sì dáhùn wípé ìran aláìgbàgbọ́ àti àrékérekè yìí èmi ò ti bá yín gbé pẹ́tò èmi ò sì ti mú sùúrù fún yín pẹ́tò gbé ọmọ náà tọ̀ mí wá níhìn jésù sì bá wí ẹ̀mí náà sì jáde kúrò lára rẹ̀ a sì mú ọmọ náà lára dá ní wákàtí kan náà nígbà náà ni àwọn ọmọ lẹ́yìn jésù ń tọ̀ ọ́ wá wọ́n sì bí i pé èéṣe tí àwa kò lè fi lé e jáde jésù sì wí fún wọn pé nítorí àìgbàgbọ́ yín ní lóòótọ́ ni mo ṣàwí fún yín bí ẹ̀yin bá ní ìgbàgbọ́ bíi wóró mustadi ẹ̀yin yóò wí fún òkè yìí pé sídìí lọ sí ọ̀hún yóò sì sí kò sí nǹkan tí ẹ kì yóò lè ṣe ṣùgbọ́n irú èyí kì í jáde lọ bí kò ṣe nípa àdúrà àti ààwẹ̀ wàyẹ̀ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́n tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní ẹni ọjọ́ ẹtì láti bí ọjọ́ mẹ́ta sẹ́yìn mò ń sọ̀rọ̀ nípa àwọn ohun tí ẹ ní láti ṣe bí ẹ bá fẹ́ kí ó dára fún yín ní ọdún yìí àwọn náà ni gbígbé ayé òdodo yíyan ọlọ́run àti gbígbàdúrà yíyin ọlọ́run àti gbígbàdúrà kíkankíkan lónìí màá wo ààwẹ̀ gẹ́gẹ́ bí ohun mìíràn tí a ní láti ṣe láti lè gbádùn yìí káàkiri ibi kíkà wa tí ò ní jẹ́ àkọ́sórí ìkùnà àwọn ọmọ ẹ̀yìn jésù láti lè lé ẹ̀mí èṣù tí ó mú ọmọkùnrin kan ya wèrè àmọ́ ṣá nígbà tí jésù ń dá sí i a mú ọmọkùnrin náà lára dá lẹ́sẹ̀kẹsẹ̀ ó yanilẹ́nu pé àwọn olùkọ́ bíbélì kan kò kọbi ara sí iṣẹ́ pàtàkì ti ààwẹ̀ àti àdúrà nínú ayé onígbàgbọ́ tí wọ́n sì fi mọ̀ọ́mọ̀ yọ ẹsẹ̀ kọkànlélógún nínú ìhìnrere Mátíù orí ìkẹtàdínlọ́gbọ̀n ọ̀rọ̀ olúwa dúró títí láé ní ọ̀run ìwé orin dáfídì orí kọkàndínní ọgọ́fà ẹsẹ̀ ìkọkàndínní àádọ́rùn-ún olúwa wa fúnra rẹ̀ kò gbàdúrà nìkan ó gbààwẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà ìwé lúùkù orí ìkẹrin ẹsẹ̀ ìkíní dé ìkejì olùfẹ́ bí o ṣe ń la ọdún tuntun yìí kọjá fi ààwẹ̀ gbígbà kún ìgbé ayé rẹ àdúrà àti ìyìn rẹ sí ọlọ́run alágbára wàá ní ìrírí àgbàyanu oore ọ̀fẹ́ yóò sì dára fún ọ ìrírí tí fi yé mi pé ààwẹ̀ kì í pani o ó kàn lè mọ́ lára rẹ àti ní pàápàá jùlọ ẹ̀mí rẹ yóò di alágbára sí ìgbé ayé mi jẹ́ ẹ̀rí o mo pé ọmọ ọdún 22 ní oṣù díẹ̀ sí i nípa oore ọ̀fẹ́ ọlọ́run mo sì ń gbààwẹ̀ déédéé mo tún lókun ju àwọn ọ̀pọ̀ ọ̀dọ́ tí wọ́n ń jẹun ẹ̀ẹ̀mẹ́ta lójúmọ́ pẹ̀lú àwọn ìpápánu láàrin rẹ̀ lọ mo ní okun jù wọ́n lọ gẹ́gẹ́ bí ọ̀dọ́ onígbàgbọ́ n kò bẹ̀rẹ̀ pẹ̀lú ààwẹ̀ bíríbírí o torí náà tí ìkóra ẹni ní ìjánu ti ẹni nípa ààwẹ̀ gbígbà kò bá mọ́ ọ lára tí ìkóra ẹni ní ìjánu nípa ààwẹ̀ gbígbà kò bá mọ́ ẹ lára o lè kọ́kọ́ bẹ̀rẹ̀ nípa fífi oúnjẹ àárọ̀ rẹ sílẹ̀ kí o sì gbàdúrà dípò o lè lọ sí ìpele
àìjẹ oúnjẹ àárọ̀ àti tọ̀sán. Láìpẹ́ wàá dé ìpele gbígba àwẹ̀ fún odidi ọjọ́ kan. Wàá sì dé ìpele bíríbírí gẹ́gẹ́ bí Jésù Kristi ti gba àwẹ̀ fún 40 ọjọ́ àti 40 òru. Ní ìkẹyìn, mo gbọ́dọ̀ sọ pé nígbà tí o bá ń gba àwẹ̀, ohun tó yéni ni pé ebi yóò pa ọ́ lóòótọ́. Wàá nílò ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ara ẹni láti rí i pé o kò já àwẹ̀ náà tí ò ń gbà. Nígbà tí àkókò kò bá yìí tì pé, kí Ọlọ́run fún ọ ní oore ọ̀fẹ́ láti lè gba àwẹ̀ àti àdúrà. Yóò sì dára fún ọ ní tòótọ́ ní ọdún yìí àti tayọ ní orúkọ Jésù. Àmín. Kókó ọ̀rọ̀: tí o bá gba àwẹ̀, ohun tó yẹ ni kí ebi kí ó pa ọ́, ṣùgbọ́n wàá nílò ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ara ẹni láti rí i pé o kò já àwẹ̀ rẹ, o borí ebi pípa. Yorùbá bọ̀ wọ́n ní ebi kì í panú kí ọ̀rọ̀ mìíràn kí ó wọ̀. Ṣùgbọ́n nínú ti Kristi, tí o bá fi ebi panú rẹ, agbára ni ò ń béèrè fún. Agbára ni yóò tẹ̀ ọ́ lọ́wọ́. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ láti lè máa gba àwẹ̀ kí agbára wa kí ó lè kún nínú Kristi. Olúwabùkọ́lá Ayako ni orúkọ mi. Nígbà tí a pàdé náà ìpàdé wa bí oyin. Ó dàbọ̀.